ẹ̀yin náà imagine kí wọ́n sì wọnú ìlú kí wọ́n sì yìnbọn pa Ọba Alade. Wọ́n yìnbọn títí ìbọn ò kọ́kọ́ ràn án, wọ́n fọ́ nǹkan mọ́ lórí, wọ́n dẹ̀ pa Ọba Alade sáàfin. Bàbá wa wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Láyé òde òní à ń mójútó nǹkan yẹn. Àmọ́ bá a ṣe ń pariwo tó àwọn Fúlàní ò fẹ́ràn wa, wọ́n fẹ́ gbalẹ̀ wa ni, wọ́n fẹ́ ṣe kinní kan ni, wọ́n fẹ́ ṣe gbá ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú wọ́n ń rí wa nírí ọ̀tá. Àwọn tí wọ́n ti kó ní ọpọlọ tán ti dábìrì wọn rú, wọ́n rí wa nírí ọ̀tá pé ayé ti Islam ni. Tactics àwọn pípù yìí ó ní ẹ̀sìn, kò sì sí ẹ̀sìn náà tó jẹ́ Islam wọn lọ. That's why I tell you pé Islam is not a religion, it is a culture. Ìtọ́dẹ̀ wà nínú culture yẹn ni pé ẹ fagídí gbalẹ̀, ẹ fìjà gbalẹ̀, ẹ tí ò bá ti gbà ẹ pàdánù. Tí wọ́n pa àwọn ọba bíi mẹ́ta mélòó lẹ́kìtì. Àwọn orí adé wọ́n pa wọ́n dànù bí ẹdìyẹ lẹ́kìtì. Ìmí ló tún ti ṣẹlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin Ọba Aládé pátápátá, àsìkò tó kẹ́ fáìtì fún ráìtì yín ni gbogbo mítìn tẹ́ lọ ṣe l'Ábùjá. Bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà, gbogbo mítìn tẹ́ lọ ṣe l'Ábùjá, ẹ má tẹ̀ mọ́ president létí. Ẹ pe àwọn state governors ilẹ̀ Yorùbá sí mítìn, ẹ bá wọn pò ó, ẹ bá wọn jà, ẹ gbé ojú agbẹ́ lọ fún wọn. Ìlú yín ẹ̀yin, oh God, ìlú yín ni wọ́n ń jà láàmú yìí. Àbí ẹ̀rù sálárì yìí ní ń bà yín ni, ẹ̀rù sálárì yìí tí wọ́n tẹ́mọ̀ òfáwọn gọ́ọ̀mọ̀ ní pé ní ń bà yín ni tẹ́ẹ̀ fi lè sọ̀rọ̀. Kí láǹfààní pé gbogbo wọn wà lórí àpèrè sí? Speak on our behalf. Gbogbo ẹ̀yin ọba ẹ panupọ̀, ẹ sọ fún gómìnà, ẹ sọ fún president, ẹlẹ́ẹ̀fẹ́ Fúlàní nílùú yín mọ́ kọ́mọ lọ. Ọmọ Yorùbá àbọ̀mọ́ Ìgbò tó bá gba Fúlàní kan ń lo ẹ̀wọ̀n ni tàbí ká pọ̀ náà dànù. Àmọ́ tọ́mọ Fúlàní bá pa ọmọ Yorùbá àbí tọ́mọ Fúlàní bá pa ọmọ Ìgbò, wọ́n fọ́ ọ̀rá lórí, wọ́n fún ní pardon. Tọ́mọ láwọn ọmọ Boko Haram àwọn kí àwọn bandits tọ́mọ fi rí kíní kan wọ́n ti fún wọn pardon. Láti wọ́n ti fún wọn pardon, wọ́n wà ní infiltrate wọn, wọ́n náà train wọn, wọ́n infiltrate wọn, wọ́n fi wọ́n sínú Nigerian Army àbí Nigerian Air Force ní àbí NPF, Nigeria Police Force. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo ibi tí ẹ tún ti láǹfààní látún sí máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtùpà ògbọ́dọ̀ kú ṣàlàáfíà máa gbogbo àmúkí adékíké tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe. Ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Èmi amúlẹ́mí lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùwé oníbò ẹja kìkì ọ̀kasà nílẹ̀ bẹ́mi lọmọ bá lù fọ̀n aláyé wọn rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀gì. Èmi lọmọ aláṣọ mẹ́ta mọ̀fín, ọ̀kan ń ṣe rómi, ọ̀kan ń ṣe wọ̀mí, ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀mí, sáà tiẹ̀ mójú mi dòde. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ, ọ̀rọ̀ tó bà mí lọ́kàn jẹ́ púpọ̀ ni nípa kábíyèsí tí wọ́n pa nílùú Ondo ní àná àbíjẹta. Ṣé rí àwọn bàbá wa wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Láyé òde òní à ń mójútó nǹkan yẹn. Àmọ́ bá a ṣe ń pariwo tó àwọn Fúlàní ò fẹ́ràn wa, wọ́n fẹ́ gbalẹ̀ wa ni, wọ́n fẹ́ ṣe kinní kan ni, wọ́n fẹ́ ṣe gbá ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú wọ́n ń rí wa nírí ọ̀tá. Àwọn tí wọ́n ti kó ní ọpọlọ tán ti dábìrì wọn rú, wọ́n rí wa nírí ọ̀tá pé ayé ti Islam ni, ayé ti kinní kan ni, igbá kan kò gbọ́ wà sásùn. Ẹ̀yin náà imagine kí wọ́n sì wọnú ìlú kí wọ́n sì yìnbọn pa Ọba Alade. Wọ́n yìnbọn títí ìbọn ò kọ́kọ́ ràn án,
wọ́n fọ́ nǹkan mọ́ lórí, wọ́n dẹ̀ pa Ọba Alade sáàfin nílùú tó lọ́ba tó níjòyè. Ọba tó níhùn náà ọ̀nà ti padà rí. Nígbà tí àwọn agbésùnmọ̀mí táwọn ìbá fi lè wọlé láti gba ẹ̀mí Ọba Alade, kí wá ní àwọn aráàlú, kí wá ní fèètì wọn? This is what we have been shouting about. Níta ń pariwo ní ẹ jẹ́ ká fura. A ní àwọn pípù yìí àfi ká wá ọ̀nà láti dènà wọn láti má wọ ilẹ̀ Yorùbá. Ní ìsìn báyìí ẹ wo tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá. Bóyá ṣe last year kọ́ nìyẹn tí wọ́n pa àwọn ọba bíi mẹ́ta bí mélòó lẹ́kìtì. Àwọn orí adé wọ́n pa wọ́n dànù bí ẹdìyẹ lẹ́kìtì. Ìmí ló tún ti ṣẹlẹ̀ yìí. Ìjọ́ wo làwọn ọmọ Yorùbá tó fẹ́ dìde? Ìjọ́ wo la tó fẹ́ gbára wa kalẹ̀, la tó fẹ́ rárá wa padà? Ìjọ́ wo la tó fẹ́ open face wa? Èyí tí olóyè Sunday Igboho gbogbo tó ń jà fún rèé, tá à ń pè lóko àwọn ọmọ Yorùbá náà, àwa náà látún dìtẹ̀, látún sọ tí ò dá nípa wọn. Gbogbo àwọn tààtún ṣí wa létí, tààtún ṣí wa lóye, ẹ jẹ́ ká ronú. Àwọn pípù yóò nífẹ̀ẹ́ wa kìnnìkan, wọ́n fẹ́ kó bá wa ní, wọ́n fẹ́ gbé irú wa látẹ̀yìn ní. Ó kọ púpọ̀ lẹ́ ń pè wá, èébú lẹ̀ mú wa bú, ẹ̀rù ká bú ẹ̀sìn kan ni. Tactics àwọn pípù yìí ó ní ẹ̀sìn, kò sì sí ẹ̀sìn náà tó ju ẹ̀sìn Islam wọn lọ. That's why I tell you pé Islam is not a religion, it is a culture. Ìtò dẹ̀ wà nínú culture yẹn ni pé ẹ fagídí gbalẹ̀, ẹ fìjà gbalẹ̀, ẹ tí ò bá ti gbà ẹ pàdánù. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tí Kwara State Governor sọ ní last week nígbà tí wọ́n lọ àtàkì Kwara? Ó nítorí pé wọ́n ní kí wọ́n gba ẹ̀sìn kan, wọ́n wá gba irú fọ́ọ̀mù ẹ̀sìn yẹn, olójẹ́ kí wọ́n pa àwọn tí wọ́n pàdánù. Ọba tí wọ́n pa lóńdó report tí èmi gbọ́ tí mo kà, òun náà ni wípé ìgbà tí wọ́n dé palace ẹ̀, wọ́n fẹ́ abduct, wọ́n fẹ́ kidnap ẹ̀ ni. Wọ́n fẹ́ kidnap ẹ̀ láti lè fi gba ransom. Àmọ́ ó resist kidnap, ó ní láyé wọn ò lè gbóngbé ọba lòun, ó ń pariwo Ọba Alade lòun, Ọba Alade lòun. Ọmọ ẹ̀ òun ló sọ̀rọ̀ yìí lọ́mọ tó wà palace nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. Ọba Alade lòun, Ọba Alade lòun. Wọ́n fa gidi fa bàbá, kò juwọ́lẹ̀. Wọ́n dàbọ̀ bò ìbò kọ́kọ́ wọlé, wọ́n yìnbọn ìbò wọlé. Torí pé òun náà ṣe kí ni, òun náà dira. Wọ́n yìnbọn ìbò wọlé. Ọmọ yẹn wá ní kó tó di pé wọ́n wá fi nǹkan kan, wọ́n mú nǹkan tó sharp, wọ́n fi gún kábíyèsí lórí. Wọ́n fi gún, wọ́n dìbọn, wọ́n wọ́ tó fi dìpò gbẹ̀mí mi. Odidi Ọba Alade, kí wá ló kù mọ́? Wọ́n sọsẹ́ lẹ́kìtì, wọ́n sọsẹ́ ní Oǹdó, wọ́n sọsẹ́ lọ́yọ̀ọ́. Torí pé gbogbo àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n ti sọsẹ́ ní Kwara State, territory Ọ̀yọ́ ni. Wọ́n sọsẹ́ bẹ̀, kí wá ló kù? Ọ̀ṣun, ẹ mọ́ làjúlẹ̀, ẹ mọ́ wòran o. Ìbàdàn, ẹ mọ́ wòran o. Gbogbo ọmọ Yorùbá, àsìkò tó yẹ kí gbogbo wọn ṣọ̀kan ní ká ṣe wa lọ́kàn, gbogbo ẹ̀yin Ọba Alade pátápátá. Àsìkò tó yẹ kí ẹ fáìtì fún ráìtì yín ní gbogbo mítìn jẹ́ lọ ṣe l'Àbújá. Bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà, gbogbo mítìn jẹ́ lọ ṣe l'Àbújá. Ẹ mọ́ president létí, ẹ pe àwọn state governors ilẹ̀ Yorùbá sí mítìn, ẹ bá wọn pò ó, ẹ bá wọn jà, ẹ gbé ojú agbẹ́ lọ fún wọn. Ìlú yín ẹ̀yin, oh God, ìlú yín ni wọ́n ń dà láàmú yìí. Àwọn tẹ́ ìjọba lé lórí ni wọ́n ń dà láàmú náà padà ọ̀kọ̀ọ̀kan yìí. Ọba gangan ni wọ́n tó wá pa yìí. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba pátá, Ọọ̀ni Ifẹ̀, Olubadan,
Ẹ̀gbá, gbogbo yín pátápátá, àtOǹdó ni àtèkìtì ni àti gbogbo ẹ̀yin ọba ládéládé tẹ́ ẹ lọ jókòó mítìn lọ́balọ́ba, tẹ́ ẹ lọ jókòó pẹ̀lú àwọn governors, tẹ́ ẹ lọ jókòó pẹ̀lú president, ẹ bá wọn jà. Àbí ẹ̀rù sálárì yìí ní ń bà yín ni, ẹ̀rù sálárì yìí tí wọ́n tẹ́mọ̀ òkú àwọn gọ́ọ̀mọ̀ ní pín ní ń bà yín ni, tẹ́ ẹ fi lè sọ̀rọ̀ kí láǹfààní pé gbogbo wọn wà lórí àpèrè sí. Speak on our behalf. Gbogbo ẹ̀yin ọba ẹ panupọ̀, ẹ sọ fún gómìnà, ẹ sọ fún president, ẹlẹ́ẹ̀fẹ́ Fúlàní nílùú yín mọ́ kọ́mọ lọ. Ṣógun ni. Ẹ bọ́ sí ẹ̀yin ọba ẹgbẹ́ ìgbésẹ̀ tó nípọn, gbogbo àwọn securities tó jẹ́ local securities, àwọn ọdẹ, àwọn ẹ kó wọn jáde sí gbogbo ìgbèríko ìlú. Gbogbo àná ní láti protect ara wa náà. Ṣé wọ́n Nàìjíríà wọ́n là ń ṣe yìí? Tọ́mọ Yorùbá bá pa Fúlàní, àbí ọmọ Ìgbò bá pa Fúlàní, wàhálà ni. Ọmọ Yorùbá àbọ̀mọ Ìgbò tó bá pa Fúlàní kan ń lọ ẹ̀wọ̀n ni tàbí ká pọ̀ náà dànù. Àmọ́ tọ́mọ Fúlàní bá pa ọmọ Yorùbá, àbí tọ́mọ Fúlàní bá pa ọmọ Ìgbò, wọ́n fọ́ ọ̀rá lórí, wọ́n fún ní pardon. Tọ́mọ láwọn ọmọ Boko Haram, àwọn bandits, wọ́n gbà tó bá fi rí gíní, wọ́n ti fún wọn pardon. Nígbà tó bá ti fún wọn pardon, wọ́n wà ní infiltrate wọn, wọ́n náà train wọn, wọ́n infiltrate wọn, wọ́n fi wọ́n sínú Nigeria Army àbí Nigerian Air Force ní àbí NPF, Nigeria Police Force. Wọ́n bá recruit wọn sínú àwọn army. So kí wọ́n là ń wò? A sì náà fẹ́ kí ilẹ̀ Yorùbá ní lọ síwájú. Kì í wá ṣiṣẹ́ àwọn lọ́balọ́ba nìkan. Ẹ̀yin tẹ́jọ́ mọ̀ ìlú tẹ́jẹ́ Yorùbá, ojúbà ìlàlá kan fi ń sọrí. Gbogbo agbègbè tẹ́ bá wà, ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn area star sọ yìí, Ondo ní, Ogun State ní, nǹkan kan ní, even Ìbàdàn, l'Óṣogbo, ẹ lọ Iléṣà, ẹ lọ wòran l'Ọ̀ṣun State. Àwọn Haúsá, àwọn Fúlàní, wọ́n ti gba gbogbo títì, àwọn ni wọ́n sọ ọ̀kadà, àwọn ọlọ́kadà káàkiri. Wọ́n ti wọlé sí wọn lára tán pátápátá. Sàṣàwọ́ ní ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ gbọ́kàdà tí èso Haúsá bí Fúlàní oníògbé lọ́kadà. Alamí nìyẹn, wọ́n pòsíṣẹ́ káàkiri ní, àwa sì lájú àwọn òran. A sì mọ̀ bá wọn rẹ́rìn, àmọ́ lájú, àwọn kìnnìkan. Wọ́n wọ àfin lọ pa Ọba Alade. Ìran Yorùbá, Ọlọ́run ṣàánú wa o. Ẹ má jà sún o. Ẹ má jà sún o. Àwọn táwọn yìí ti wọlé sí wa lára tán pátápátá o. Gbogbo nooks and crannies ilẹ̀ Yorùbá ni wọ́n wà o. Tẹ bá rò pé ẹ̀wọ̀n tí ìdọ́dọ̀ tí ẹjẹ́ bọ́ sún àsùnfìyè. Káwọn òrùn ìran Yorùbá tán, torí ọgbọ́n tí wọ́n ń dá nìyẹn tó bá ti lè eliminate gbogbo àwọn ọba yìí, àwọn ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ ọba aláwọ̀ Ìgbòho láti eliminate wọn, wọ́n fi Fúlàní wọ́n fi rọ́pò bẹ́ẹ̀ ni ẹ̀mí àbá bẹ̀rẹ̀. Ṣébó ló ṣẹlẹ̀ nílọrin, òun ló ṣẹlẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan. Gbogbo àwọn ọba tó fẹ́ gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àwọn Olúwo tí wọ́n gbà wọ́n láàyè, ẹgbẹ́ ìgbésẹ̀ lórí irú àwọn ọba bẹ́ẹ̀. Kí láǹfààní ìgbìmọ̀ lọ́balọ́ba tẹ́lẹ̀ ṣe, tẹ́lẹ̀ discipline ọba, tẹ́lẹ̀ discipline ẹjẹ́ ká mọ́ tàà ń ṣe. Wọ́n láì ti ń pọ̀ jù, problem yìí ti ń pọ̀ jù fúnlẹ̀ Yorùbá. Kàkà fọwọ́sowọ́pọ̀ ká jà fúnlẹ̀ Yorùbá, ká mọ̀ bí dáa lọ kí Yorùbá ṣọ̀kan. Ìjà ìmí jù ọwọ́ ojú mi ni gbogbo wọn bá kiri. Èmi lọ̀gá ìwọ lọ̀gá, èmi làgbà ìwọ lọ, ṣé ẹ̀lá fẹ́ jẹ ni? Àwọn tẹ́fẹ́ jọ̀gá lé lórí dà. Àwọn tẹ́fẹ́ jọ̀gá lé lórí, kẹ́ẹ̀sì kí ọwọ́ tí wọ́n pa wọ́n dànù tí wọ́n gbé wọn bó ṣe wù wọ́n.
sáwọn àwọn tẹ́fẹ́ jáde lórí náà kọ́ nìyẹn. ẹjẹ́ jẹ́ àmọ́ tá à ń ṣe ẹjẹ́ àmọ́ tá à ń ṣe. Let's come back, let's use our brain. Native intelligence wa ẹ jẹ́ ká lò nítorí Olódùmarè fún ẹ jẹ́ ká lò ká fi dáàbò bo àwọn èèyàn wa, ká fi dáàbò bo agbègbè wa, káwọn bíbí yìí ká má sọ ìran Yorùbá di ìtàn, ká má sọ ìran Yorùbá ká má sọ di ìtàn. Tí nígbà mí tẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá pè ní Ìràpadà ọmọ Yorùbá, Ọba Alade ìkejì pọ̀rọ̀ ló kọ tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.